ẹgbọ́n ọ̀ka méjì ìka àkọ́kọ́ tí mo fẹ́ sọ fún wa ìgbé ayé mi ni mo fẹ́ sọ fún wa. Ọ̀nà mẹ́ta ni àgbà máa rí Ọlọ́run. Ọ̀nà mélòó mo sọ pé àgbà máa rí Ọlọ́run ní ọdún. Ọ̀nà mẹ́ta ni àgbà rí Ọlọ́run. Àgbẹ̀ kí sọ pé àgbà rí títóbi Ọlọ́run. Ọ̀nà àkọ́kọ́ ni màá fi sọ̀rọ̀ Ọlọ́run ní kúkúrú. Ọ̀nà èkejì ni nígbà tí a bá yin Ọlọ́run tí à ń hó ìwà ayé. Ọ̀nà ìkẹta nígbà tí a bá rú ẹbọ ìlera àbí ẹbọ ọjọ́ àdàbí. Ẹbọ kí wọ́n pè ó ọjọ́ àdàbí. Ẹbọ wo là ń pè ní ọjọ́ àdàbí? Àwọn kan obìnrin kan àwọn kan pè mí wọ́n ní àwọn máa ń san ìdá mẹ́wàá sí ìjọ kan fún odidi ọdún méje pé àwọn ọ̀rá yí padà. Kí ló fà á tí wọ́n fi rí àyípadà? Nǹkan mẹ́ta ló lè fà á. Ní tó bá jẹ́ mo jẹ́ wòlíì alátẹnujẹ àbí wòlíì tí ò dúró de ìgbà àti àkókò rẹ̀ màá ní kó máa sá sọ́dọ̀ mi rárá yóò sí bẹ́ẹ̀ ló fọmọ àwọn sí i. Èkìrí ni pé àwọn kan máa ń gbàgbọ́ ká bá gbèsè ayé ènìyàn. Wọ́n máa ń gbàgbọ́ pé àkókò tá ń gbìyẹn gan ni ó yẹ kí wọ́n ka òrí bẹ́ẹ̀. Ní ìgbà míì a lè gbìn sínú ìjọ, a lè gbèsè ayé ìránṣẹ́ Ọlọ́run, a lè gbèsè ayé àwọn ọmọ aláìní, a lè gbèsè ayé arúgbó, a lè gbèsè ayé opó, a lè gbèsè ayé àwọn abarapá láti àwọn tí ara wọn ò pé, àwọn ibi tí a lè gbèsè yẹn. Bí a bá gbèsè àwọn ibi wọ̀nyí, a lè gbèsè àwọn tí ò ní ìrètí, àwọn tí ìwé Matthew 25 verses 34 to 45 tó sọ dídé sọ pé ẹ rí mi nínú ebi, ẹ fún mi lóúnjẹ, mo wà ní òò, ẹ dá sọ̀bọ̀ mi, òògùn ẹgbẹ́ mi ẹ fún mi lómi. Torí yẹn wọ́n ní ìgbà wo náà ṣe fún yín. Jésù sọ pé nítorí pé ẹ ti ṣe fún àwọn kékeré nínú ìránṣẹ́ mi, àwọn iṣẹ́ ìránṣẹ́ tí ò tí ì dàgbà, iṣẹ́ ìránṣẹ́ tí kànga tí ò tí ì lómi, àwọn kànga kan wà bí ogun 10 million sínú ẹ̀ wọn ò lè dúpẹ́ torí pé wọ́n ti di ìpele yẹn lọ. Kí mo wọ́n ti ṣe kí ni o? Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà bí ó kà gbé 500 million sákàǹtì wọn kò mì wọ́n mọ́, wọn ò lè torí yẹn ká lọ torí rẹ̀ gbà ẹ̀wẹ̀. But àwa kan wà tá a sì wá kékeré bí o bá gbé owó káàdì 2000 sí wa, a ó mọ̀ lóore. Kí ló fà á tá a fi mọ̀ lóore ni wípé àwọn iṣẹ́ ìránṣẹ́ kan wà kò tí ì sí ìrètí fún wa. Ẹ wo tọ́lẹ̀tì wa yẹn àbájẹ́ ní oṣù tó kọjá lórí ẹ̀kọ́, ṣùgbọ́n a tó wá lọ sèmí owó tá a ná lórí ẹ̀ òun ló ń lọ yẹn. Èèyàn mi kan ní dábì àwọn owó kan bábà ìbọ̀tún ní òlé sọ gbogbo nǹkan fún torí pé Ọlọ́run ti lò ó jìnnà. Àbídá ṣe fi bí sílẹ̀ ní ìjẹ́ka lára bàbá yìí. Mo lọ gbọ́gbù mo lọ ẹ bá máa gbọ́gbù kan tí mo máa mọ̀ tó máa fáìn. Nígbà tá a lọ bẹ ọ ní àádábì ó máa fojú lọ mo mọ nǹkan tó dáa, mo lára tó pọ̀ sínú owó ní gbogbo èyí tí ẹ lára àlá sínú ní ọdún yìí ilẹ̀kùn ẹ̀ sí fún mi. Ó tí mo sọ bí a ṣe lè rí títóbi Ọlọ́run nínú ìran wa, nígbéyàwó wa, nídìílé wa, nínú ìjọ wa, ní ọdún tàbí oṣù ni mo sọ yìí. Ọ̀nà mẹ́ta, ọ̀nà kárẹ̀ ni màá fi sọ̀rọ̀ náà ní kúkúrú. Mo kà á ṣàlàyé àwọn ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ ni kí o yin Ọlọ́run ní ọ̀nà tí wọ́n gbàgbá náà máa gbé mo yin Ọlọ́run nínú ìlú. Kìí ṣe èyí tá a yan Ọlọ́run tá a wo fóònù
àyàn lọ́n díẹ̀ àtúnwò àtúndọ́gùn rárá o èyí tí wọ́n fara ò lè control lára rẹ mọ́ bíi ti Dáfídì tíyàwó rẹ sọ pé ó fẹ́ ṣe wèrè ìyẹn ìdílé èkejì ní gbígbìn láti fi pe Ọlọ́run lẹ́jọ́ ní ọjọ́ tó le. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìgbé ayé mi ni mò ń sọ yìí. Màmá kan wọ́n gba iṣẹ́ lọ́wọ́ wọn. Bí a bàbá wọ́n gba iṣẹ́ lọ́wọ́ wọn, ó dẹ̀ fún mi lóúnjẹ. Mo wá lọ mú àdúrà. Olúwa ẹni tó gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó fún mi lóúnjẹ. Nígbà tó bá ní ká gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ tíṣẹ́ bá gbọ́ kí olówó ti fẹ́ jẹun. Ní oṣù yẹn, wọ́n bá fún mi iṣẹ́ méjì báyìí. Ó jẹ́ ẹ̀mí bá tó ṣe kí ni ó bá tó gbé. Kí ló lè fà á tí èmi fi lọ sọ pé kó Olúwa dáṣẹ́ padà nítorí pé gbogbo tó ṣe fún mi 85% díẹ̀ inú Olúwa ni mo fi ṣe. Olúwa àdàbí owó tó fún mi ní ìgbà báyìí. Ìkan náà ọmọ kàwà tó máa mo sọ fún wa rí tó máa dájọ́ fún mi lóṣooṣù 80,000 lóṣooṣù ọmọ kékeré. Nígbà tó lè tán mo sọ Olúwa owó tó fún mi nǹkan báyìí ni mo fi ṣe nǹkan báyìí tó bá mi dá iṣẹ́ padà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a ó bá rí Ọlọ́run ní títóbi wọ́n ẹ jẹ́ ká ní ohun tí a lè fi pè lẹ́jọ́ ìrúbọ tá a lè fi pè Ọlọ́run ní ẹjọ́. Tí ẹ bá lọ wo ìwé Àìsáyà 37 àbí 38 àbí 38 ọ̀gbìn ẹ wò pé ìwé tí Èsíkáyà tẹ́ńdà síwájú Ọlọ́run ó sọ àwọn nǹkan kan tó fi pè Ọlọ́run lẹ́jọ́ bẹ̀ pàtẹ́wọ́ rẹ fún Jésù. Màmá yẹn kí ni iye tí mo gbìyànjú láti sọ ohun tí mo gbìyànjú láti sọ ni pé ó lè gbìn fún àwọn ẹgbẹ̀rún yẹn ṣùgbọ́n tó o bá gbìn mọ́ ibi mẹ́rin ló ti lè kó àjọ ohun tó ṣe fún Ọlọ́run kì í ṣe pé bóyá Ọlọ́run ò sí nínú ayé ìránṣẹ́ àbí ibi tó ṣe bóyá ọ̀ràn ọ̀dùn. Èkíní ohun tó ṣe yẹn ó lè jẹ́ pé ọjọ́ ọ̀la ni Olúwa fi èrè ẹ̀ sí. Èkejì ó lè jẹ́ ọjọ́ alẹ́. Ẹ̀kẹta ó lè jẹ́ ọjọ́ ẹ̀yìn. Ẹ̀kẹrin ó lè jẹ́ ọjọ́ àdìtú. Ìyẹn ni ọjọ́ tí ìwọ gangan tí wàá pàdé tí wàá rò kó o bá lọ wàá lè pe májẹ̀mú yẹn. Àkàrùn ó lè jẹ́ ọjọ́ ayérayé èyí tó ṣẹlẹ̀ sí àwọn ọkùnrin àwọn tí Jésù sọ nínú ìwé Matthew 25 ni pé torí pé ẹ ti ṣe fún kékeré nínú ìránṣẹ́ mi ẹ wà ní apá ọ̀tún ní ìjọba mi. Tó ní ìgbà míì tá a bá gbìn ẹ má rò pé àkókò tá a gbìn yẹn ni a máa kórè ẹ̀. Ìsáàdà ká kórè ẹ̀ ní ọ̀la alẹ́ ọjọ́ ẹ̀yìn àti ọjọ́ àdìtú ọjọ́ tó le àbí ọjọ́ ayérayé ní tí mo fẹ́ sọ fún wa nìyẹn. Pàtẹ́wọ́ rẹ fún Jésù. Nípa ti àgbáyé mi màmá wa bí màmá wa bàbá ọmọ àmàdé kò sí ọ̀dìwọ̀n gbogbo ọ̀dìwọ̀n láyé mi owó àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn ọmọ aláìní àti owó kìí ṣe dámárì wà ní gbogbo ìṣọ̀dìwọ̀n owó àwọn ìránṣẹ́ Ọlọ́run dáwà tó máa tọ́jú kò sí bẹ́ẹ̀ ṣe fún mi lówó tó ní ìní na kò sí bẹ́ẹ̀ ṣe ọ̀dìwọ̀n yẹn máa mẹ́sọ̀ pé mo sóòsì tí bá ti sọ rẹ̀ tán ọkàn mi balẹ̀. Ìgbà mí ìyàwó máa á jẹun kò ṣe é pé kò sí ìka máa máa wò báyìí. Ṣùgbọ́n mo mọ̀ wípé ní ọjọ́ kan bọ̀ tó máa mọ̀ wípé mo ń ṣiṣẹ́ sílẹ̀. Ṣàlélóyà láàmú. Ọ̀pọ̀lọpọ̀ tí mo sọ kì í sọ̀nà síjọba ọ̀run. Ṣùgbọ́n mo sọ ìrìnàjò ohun tí mo fi ń live ìrìnàjò ayé rẹ̀. First food kìí sọ̀nà síjọba ọ̀run àkọ́so kìí sọ̀nà síjọba ọ̀run ṣùgbọ́n èmi o mò ń sọ̀rọ̀ torí ọjọ́ tó bá le kí lè fi dá májèlú
ìdá mẹ́wàá kì í sọ̀nà síjọba ọ̀run o wọ́n ti ní mò ń san. n gbọ́dọ̀ sọ́tọ̀ fún wa kí wọ́n gbìn nínú ìnira mò ń gbìn nínú ìnira tó lágbára ṣùgbọ́n mi fi pírísì béèyàn ṣùgbọ́n mo sọ fún yín lónìí ní ìjà àkọ́sọ mi o ìdá mẹ́wàá gbígbìn gbogbo ẹ̀ ní jẹ́ èmi ṣe ṣùgbọ́n mi ò fi kọ́ ìjọ torí kí ló fà á tí mi ò fi kọ́ àwọn èèyàn ni wípé àwọn èèyàn wọ́n ti wá specialize lórí ìyẹn wọn ò fi ìjọba ọ̀run hàn àwọn àyànfẹ́ mọ́ ṣùgbọ́n ní ọdún yìí gbogbo tí mo bá ń ṣe tí nǹkan mẹ́ta ni mo fẹ́ kẹ́ lọ wádìí lọ́wọ́ ẹ̀ gbogbo tí mò ń ṣe tí mo fi ráàánú gbà ẹ lọ gbàdúrà tí òtítọ́ bá ti ní kó ṣe tí ẹ̀mí mọ́ bá ti tọ́ ẹ tí ẹ̀rí ọkàn ẹ bá ti tọ́ ẹ ní ọdún yìí ẹni gbé ẹ tí Ọlọ́run bá darí ẹ sí ẹ ṣe o kí mo ní ká ṣe o ẹ ṣe kí ẹ lè ní àwọn ọjọ́ márùn-ún tí mo kà sílẹ̀ ẹ pàtó fún Jésù. Ẹ pàtó fún Jésù. Mi ò sọ́jú bẹ́ẹ̀ yẹn lọ náà. Àwọn kan eléyìí ni ó jẹ́ pàtàkì fún ọ.